Federal government mọ̀ká news kan ní bóyá fake ni fake ló gbọ́dọ̀ jẹ́ kò lè jẹ́ original news fake ni news yẹn gbọ́dọ̀ jẹ́ wípé from now henceforth from now on pé wọ́n á make arrest Sunday Igboho nítorí pé olóyè Sunday Igboho sọ pé gbogbo àwọn bọ́dà wa àwọn máa lọ sí bọ́dà tí wọ́n tì máa wá nílẹ̀ Yorùbá wọ́n sọ nínú press conference náà ṣe lánàá pé àwọn máa lọ sí bọ́dà tí wọ́n tì máa wá nílẹ̀ Yorùbá pé àwọn wo ló wà lẹ́nu bọ́dà tó wà nílẹ̀ Yorùbá àwọn wo ló wà lẹ́nu bọ́dà nílẹ̀ Yorùbá wọ́n wá sọ lánàá pé gbogbo bọ́dà tí mẹ́lẹ̀ Yorùbá o kò sí Yorùbá kankan tó jẹ́ pé òun ló ń ṣàkóso ẹnu bọ́dà nílẹ̀ Yorùbá àwọn Haúsá ni wọ́n lọ kó síbẹ̀ àwọn Fúlàní ni wọ́n lọ kó sẹ́nu bọ́dà wa wọ́n fẹ́ dìdí fẹ́ fìyà jẹ wá ni wọ́n dìdí fẹ́ fìyà jẹ wá ni because of pé bóyá torí pé wọ́n sọ ọ̀rọ̀ yẹn pé gbogbo bọ́dà ilẹ̀ Yorùbá àwọn òkú àkùrà wa jọ lọ sí gbogbo bọ́dà yẹn dálẹ̀ wáyé tẹ́ ẹ máa ti bọ́dà mọ́ ilẹ̀ Yorùbá tẹ́ ẹ máa sí àwọn bọ́dà tẹ́lẹ̀ ní nọ́ọ̀tì ṣé àwọn ọ̀gbọ́n ni àbí àwọn ayé amọ̀kùnmẹ́kọ̀ ẹ̀yìn sí abọ́dà yẹn bọ́dà tó lead sí Chad àwọn bọ́dà tó lead tó link mọ́ Chad tó link mọ́ àwọn neighboring states àwọn neighboring country mi ní north tì wọ́n sí wọn dálẹ̀ àwọn ọmọ yẹn wọlé wọ́n jáde láti bẹ̀ ìgbà tí wọ́n rí ata kó wá síbi ìtàn láwọn fẹ́ fìyà jẹra wọn tí wọ́n láwọn ò ní kó ata wá ṣé bí wọ́n kó ata lọ sí neighboring countries sí bọ́dà alẹ́ náírà ìkó ata lọ síbẹ̀ àwọn èèyàn ọgbà ta ni wọ́n láwọn náà láta táwọn ń gbé lọ́dọ̀ àwọn sì ti bọ́dà máa wà ń bì ẹ ń fi àwọn èèyàn yín ẹ ń fi wọ́n jẹ wá ẹ ń lò wọ́n láti fìyà jẹ wá nílẹ̀ Yorùbá ẹ ti bọ́dà máa wá ẹ kó àwọn Haúsá síbẹ̀ àwọn tí wọ́n ní gbèdè wa tí wọ́n ní gbọ́rọ̀ wa tán ní sànù ẹ wá kó wọn síbẹ̀ ẹ fi ń fìyà jẹ wá. wọ́n afẹ́fẹ́ ti fẹ́ atẹ́gùn ti fẹ́ mo wá ka news yẹn mo kà lórí íńtánẹ́ẹ̀tì pé from now on so anytime from now on pé federal government máa make arrest Sunday Igboho because torí pé olóyè Sunday Igboho sọ pé àwọn kó gbogbo wa pé a kóra wa jọ nílẹ̀ Yorùbá a lọ sí bọ́dà yẹn fúnra wa tẹ́ ẹ̀ bá sí a máa lọ sí fúnra wa gbogbo ẹ̀yin brothers wa sisters wa tẹ́ ti ń wá online ẹ̀ bá yẹ dákun ẹ káàsán èmi náà kí you are welcome you are welcome ẹ máa bá wa like ẹ máa bá wa love ẹ máa bá wa share ṣé ibẹ̀ yẹn ni ká lọ ní àbí so gbogbo àwọn borders wa gbogbo àwọn border gbogbo àwọn ẹ lọ wo àwọn ports tí wọ́n ewu ẹ lọ wo ports tí ń bẹ nílẹ̀ Yorùbá ẹ lọ sẹ́kọ̀ọ́ ports tó wà lẹ́kọ̀ọ́ àwọn náà ń ṣàkóso rẹ̀ a kó àwọn mọ́là kó síbẹ̀ a kó àwọn Haúsá síbẹ̀ a kó àwọn pé ká lè máa ṣe kínní a ti mọ̀ pé àwọn yẹn làwọn lè rí lò táwọn ò fi máa ṣe kínní táwọn ò fi máa ráyè fìyà jẹ wá àwọn a kó àwọn ọmọ wọn síbẹ̀ nílẹ̀ Yorùbá ní tó yẹ táwọn ọmọ wa ń kàwé àwọn olókàwé jù proud Nigeria àwọn wo ni wọ́n kàwé jù bá a ṣe kàwé tó náà la ṣe ń ṣerú tó báwọn ọmọ wa ṣe ń kàwé tó ni wọ́n ṣe ń ṣerú tó àwọn ọmọ wọn ìwé mélòó náà ń kà ẹ lọ wọ àwọn náà fi ń ṣe head àwọn ọmọ tiwa àwọn èèyàn titiwa àwọn ọmọ wa tó bá ṣe ń kàwé tó àwọn à ń ṣe messenger ẹnbẹ́ tó bá ti ẹ̀rí sẹ́ messenger gan gbà yọ ọmọ dúpẹ́ ẹni tó bá rí messenger gbà iṣẹ́ messenger lọ́fíìsì á tún máa dúpẹ́ àwọn ọmọ wo tó tún fẹ́ gbaṣẹ́ messenger àwọn àtúntò tijú láti gbaṣẹ́ pé káwọn gbaṣẹ́ messenger káwọn gba gateman lọ́dọ̀ ìjọba àwọn àtún rí àwọn ọmọ tí wọ́n kàwé tó wa àwọn náà wọ́n fi ṣe head á kó gbogbo wọn sí ẹnu bọ́dà wa nílẹ̀ Yorùbá á kó gbogbo wọn sí ẹnu bọ́dà wa á ti bọ́dà mọ́ wa á káwọn ọmọ wọn síbẹ̀ káwọn ọmọ sọ́fà á sí bọ́dà tó líǹkì mọ́ àwọn tó líǹkì mọ́ nọ́ọ̀tì wọ́n sì kalẹ̀ àwọn ń gbádùn àwọn ráyè jáde lọ sí other country láti wọlé láwọn àwọn neighbor country tó líǹkì mọ́ northern side ẹ wúlẹ̀ Yorùbá gbogbo ọ̀nà tó wọlé tó jáde náà lọ kó náà ni wọ́n ti pa wọ́n tì mọ́ wa torí pé bóyá wọ́n mọ̀ pọ̀rọ̀ ajé ń bẹ nílẹ̀ Yorùbá náà sì fẹ́ kí ká gbádùn wọ́n dìde gbogbo ohun tí gbogbo ìyá ti ń jẹ wá nílẹ̀ Yorùbá yìí intentionally náà ń fi ìyà yẹn jẹ wá ẹ má jẹ́ ká tanra wa
mo á kà nínú pépà yẹn mo kà nínú news yẹn lórí íńtánẹ́ẹ̀tì lẹ́ni máa ń wọ pé anytime from now na máa make ni wọ́n arrest olóyè Sunday Igboho wọ́n á arrest ẹ̀ pé anytime from now níjọba máa arrest rẹ̀ sọ̀rọ̀ nìyẹn ẹ̀dá kan sọ̀rọ̀ nìyẹn tẹ́ ẹ bá dán ẹ máa dán tán pọ̀ èmi gbọ́ mo nígbàgbọ́ pé ẹ kàn sọ lọ́rọ̀ ẹnu ni ẹ tó bẹ́ẹ̀ kẹ́ ṣe ẹ̀yin ẹ try rẹ̀ náà ẹ try rẹ̀ náà ẹ̀yin ẹ try rẹ̀ náà ẹ tó bẹ́ẹ̀ kọ́ya ajọ́rọ̀ ẹnu ni o kọjá fake news ẹ̀yà ajọ́ jẹ́ fake news ẹ má jẹ́ orí o tó bá rí ẹ kàn fẹ́ dára ara yín ni gbogbo ìjọ pátá lẹ ẹ̀rìjà wọn ẹ̀rìjà àsùnmùrà ẹ máa rí wàhálà àsùnmùrà torí gbogbo ìwà wọn tá à ń sọ̀rọ̀ yìí àní dákẹ́ àní gbà tó bá jẹ́ pé kì í ṣe lórí àbòsí lẹ fi ń fìyà jẹ wá ni àwa náà ò ní dá sí ti ń bẹ́ẹ̀ lẹ̀ yìí àní dá sí àṣìní sọ kankan because a máa wò pé bóyá àwa afẹ́ máa takò jọba afẹ́ máa dàjọba láàmú lórí ìjọba tí ń ṣe ṣùgbọ́n ìjọba tí ò ṣe kíni tí ò rẹ́dì láti ṣe ẹ̀tọ́ fún masses tí ò rẹ́dì láti ṣe ẹ̀tọ́ fún masses àwa náà wà dákẹ́ àkàwọ́ gbéra àní sọ̀rọ̀ àní béèrè ẹ̀tọ́ wa àní béèrè ẹ̀tọ́ wa ẹ̀tọ́ wa lélẹ́yìí o ara àwọn orí ibú tẹ́ kó wá bá wa ara àwọn ìnínilára ìfìyàjẹni kí ni èèmọ̀ yẹn láti blọọkù gbogbo àwọn bọ́dà tó wà nílẹ̀ Yorùbá tẹ́ ẹ sísí náà tilẹ̀ kí ni èèmọ̀ yẹn tó jẹ́ pé ọmọ Haúsá nìkan lẹ fún ní ráìtì kó máa kó sìmẹ́ǹtì lọ kó máa ṣe sìmẹ́ǹtì lẹ fún ní gbogbo ráìtì ẹ fún Dangote gbogbo ráìtì níbẹ̀ lọ́wọ́ Dangote gbogbo ráìtì níbẹ̀ lọ sókò wá sóyò ọmọ Yorùbá tó jẹ́ businessman torí rẹ̀ pé tẹ́ máa fún ní ráìtì kó náà máa lè wọ other country láti máa kó ráìsì wọlé láti máa kó ráìsì jáde láti máa so ẹ wá hànà ẹ dí gbogbo bọ́dà pátá ẹ sì fún Dangote ẹ fún Dangote ẹ fún ẹ authorize títẹ láti máa wọlé láti máa jáde láti máa kó tó wọlé láti máa kó tó wù jáde. àwọn ọmọ wa ń kàwé bá a ṣe ń kàwé tó nílẹ̀ Yorùbá náà nìyà sí ń jẹ wá tó síbẹ̀ náà lórí wá kú ni síbẹ̀ lórí wá kú ni bá a ṣe ń kàwé tó nílẹ̀ Yorùbá bá a ṣe ń kàwé tó nílẹ̀ Yorùbá náà lẹ́sẹ̀ ń ṣe kí ni lẹ́sẹ̀ ń fìyà jẹ wá tó. bá a ṣe ń kàwé tó ń lẹ Yorùbá lẹ́sẹ̀ ń fìyà jẹ wá tó síbẹ̀ lórí wá kú ni síbẹ̀ lórí wá kú ni síbẹ̀ lórí síbẹ̀ náà làwọn ọmọ wa sọ àwọn ọmọ yẹn ti yọ pé ìwé mélòó làwọn Haúsá ń kà ìwé mélòó ni wọ́n ń kà wọ́n àkàwé tó ìran Yorùbá wọ́n àkàwé tó ìran Yorùbá wọ́n ìkọ̀ wá jẹ́ pé báwa ṣe ń kàwé tó lò sí ń pọ̀ sí nílẹ̀ wa ẹ̀yin ọ̀kàwé àlìmọ́njìrì lọ́pọ̀ nílùú yín àwọn àlìmọ́njìrì náà lẹ́ wá ń gbé sí wa lórí àwọn àlìmọ́njìrì lẹ́ ń gbélé wa lórí àwọn àlìmọ́njìrì lẹ́ ń gbélé wa lórí lẹ́ ń kólé lẹ́ ń gbé sí wa lórí ẹ má jẹ́ kó orí yín ó burú o ẹ má jẹ́ kí orí yín ó burú torí yín bá fẹ́ burú lẹ́ bá sọ pé ẹ fẹ́ make arrest of Sunday Igboho lẹ́ bá sọ pé ẹ fẹ́ arrest ẹ torí nǹkan kọ sínú ẹ̀fọ́ yẹn pé anytime from now federal government arrest Sunday Igboho rádaràdà ni ẹ̀ tó bẹ́ẹ̀ mọ́sọ́ lánàá mọ́sọ́ lálẹ́ àná nínú show mi nínú lecture mi tí mo ṣe ní lálẹ́ àná pé ẹ kàn ń wò pé bóyá àwọn Sunday Igboho ní ìsìn tẹ̀ ń ṣe yẹn ni Ọlọ́run ló ń bẹ lára wọn àtọ́lóye Sunday Igboho àti bàbá wa Professor Banjo Professor Banji Professor Banji Ọlọ́run ní ń bẹ lára wọn ẹni tó lọ́n bá máa lò lọ́ máa lò ẹ má abẹ́sẹ̀ báwọn nìkan ni wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n ń ṣe yẹn ni gbogbo wa la rán wọn àtàfà àtọmọkéwù àti pásítọ̀ àtọmọ ìjọ àti wòlíì àti babaláwo àtàmà rẹ̀ gbogbo wa gbogbo tí ń jẹ́ràn Yorùbá àwa la rán wọn níṣẹ́ tó ń jẹ́ yẹn tẹ́ bá wà lẹ́ fẹ́ mèkì ẹ fẹ́ àrẹ́sì Sunday Igboho ẹ̀rẹ́ láti àrẹ́sì àfà
ẹ rẹ́dì láti àrẹ́sì àwọn akéwò rẹ̀ ma ẹ rẹ́dì láti àrẹ́sì pásítọ̀ ẹ rẹ́dì láti àrẹ́sì àwọn ọmọ àjọmọ ẹ rẹ́dì láti àrẹ́sì babaláwo àtàwọn ọmọ rẹ̀ sankọfà ẹ wà rẹ́dì láti àrẹ́sì gbogbo tí ń jẹ́ àwọn ọba wa pátá ẹ máa rẹ́dì láti àrẹ́sì gbogbo tí ń jẹ́ àwọn ìjọ àwọn ọba wa pátá nílẹ̀ Yorùbá kọ̀sọ́ba torí ẹ̀ lè fẹ́ burú tó máa wá sọ pé òun ò sí lára àwọn tó rán Sunday Igboho ọba náà ò ní fẹ́ kò ní orúkọ ò ní fẹ́ lo sẹ́tẹ̀ kọ̀sọ́ba torí ẹ̀ lè fẹ́ burú tó máa sọ bẹ́ẹ̀ ó ìgbàgbé gbogbo àwọn ọba wa pátá Ọlọ́run ọba orí wọn ò ní burú láéláé kọ̀sọ́ba torí ẹ̀ lè fẹ́ burú tó bá sọ pé ní Sunday Igboho ń ṣe àwọn ò fọwọ́ sí o àwọn ọ̀ràn níbẹ̀ o orí ọba kan ò ní fẹ́ burú kọ́ sọ bẹ́ẹ̀ nítorí má wàá lọ àwọn èmi tí mo wé lọ́wọ́ àná tí mo jáde tí mo ń sọ̀rọ̀ sẹ́mi ọmọ tó yẹ kí n gbájúmọ́ ni mi ọmọ tó yẹ kí n máa ṣe ni ọmọ ń bẹ́ lé kéwù náà ọmọ ń bẹ́ tá à ń mójútó náà ẹ̀kọ́ là ń kọ́ mà ṣùgbọ́n inú ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ máa kọ́ ọmọ náà ni ká máa kọ́ ọmọ ní ìjákin ìní ìgboyà nínú ẹ̀kọ́ tá a máa kọ́ ọmọ nìyẹn ìní ìgboyà láti máa béèrè ẹ̀tọ́ rẹ̀ lọ́wọ́ ẹnikẹ́ni Ọlọ́run nìkan òun lọ́ba tí a tó challenge Ọlọ́run ọba nìkan òun lọ́ba tó ga jùlọ tá a tó challenge wàlíkíbúrì yá ulè rọ́bì náà sífà tó ń bì í gbogbo ohun tí ń jẹ́ mọ́tòmọ́tò téèyàn ò lè sọ pé ta ni ìwọ tó ń ṣe mọ́tòmọ́tò Ọlọ́run nìkan ló tó ṣe sífà tó ń bì í tá a máa fi ròyìn rẹ̀ pé Ọlọ́run ọba lọ́ba onígbéraga lọ́ba gbéraga ta ni ìwọ tó wá orí ipò ogun dẹ̀dẹ̀ ni ewu lẹ́wọ̀ tẹ́lẹ̀wà tẹ́ ń gbéraga ta lẹ́ máa gbéraga sí àbórí yín dàrú ni sórí yín burú ni ta lẹ́ fẹ́ máa gbéraga sí ipò tọ́jọ́ pàwọ́ la fi ń síbẹ̀ ìtẹ́sí ṣe níbẹ̀ kò tẹ́ wa lọ́rùn mọ́ kò wà mọ́ àníkẹ́ jábọ̀ kó lórí ipò yẹn Odùduwà